àwọn kan tí ń kan ilẹ̀kùn méje àmọ́ gẹ́gẹ́ bí ilẹ̀kùn ṣẹ̀ríà tiwa ilẹ̀kùn mẹ́rin lọ́rọ̀ ní àkàn. Hayyakumullah. ọ̀rọ̀ mẹ́rin kò sì kan dáadáa àmọ́ báyìí 2 doors lẹ́yìn sí wa gbogbo nǹkan ti yí padà ká má tara wa àgbọ́yé ayé ti dé kíkodò àwa la fẹ́ máa ń wáìnì ọlọ́run a fẹ́ máa sí ọlọ́run báyìí nínú gbogbo ntọ́lọ́run sì dá pátápátá èèyàn ló ya ọ̀lẹ jù bàbá ń bẹ́ nu ẹranko kan tá bá gé ọwọ́ rẹ̀ ọwọ́ mi ó sì wù lẹ́sẹ̀kẹsẹ̀ tá bá ti gé ọwọ́ rẹ̀ ó ti lọ nù kò sọ̀rọ̀ mọ́ ike ló kù kó máa retí tó bá lówó ẹ̀ ń bẹ́ nu àwọn ẹyẹ tí ń fò lókè láti sánmọ̀ yányán ni ó ti rí ẹja tó fẹ́ lè mú sálẹ̀ odò ẹni tó bá lè sòótọ́ jù nísìn wọ́n ló gọ̀ ni eré yóò pé ni síbẹ̀ náà máa ń sòótọ́ ni ṣé wò mọ bí ṣe ń lọ ní olọ́pdéètì lọ́wọ́ ni òótọ́ rẹ ti pọ̀ jù olóòótọ́ ikú sípò kà olóòótọ́ ń kú síbẹ̀ nísìn pé ṣé wò má kọ́ sílẹ̀ ni ìwò mọ́ dí ó mọ́ ni ni oníkálukú náà má déhùn rẹ̀ sẹ́ o lóòótọ́ ayé ní ń fàdéhùn kan yàn àmọ́ nísìn àwa là ń fàdéhùn kan ayé àwọn nǹkan tán ní pé impossible ó ti possible ó ti kí ni ò possible nígbà òun ló jẹ́ pé n tó le ó ti possible yẹn Allah. tó bá fi mẹ́yàn tó pe rẹ̀ lọ́lọ́run pọ́lọ́run ti ń bẹ lọ́run kó wá challenge o. bá a ṣe ní eré upgrade eré búnà upgrade pẹ̀lú ẹ̀ méjèèjì ní gba promotion. irọ́ ni wọ́n ń pa àwọn kan ń pààyàn ni. ẹlòmíì lè fún yẹn nǹkan ni kò lè fún rẹ̀. gbogbo tábàtà láti fún ará àta wọ́n kọ́kọ́ download ẹ̀ sínú ilé náà tí ń wúlò. Alhamdulillah. nẹ́tíwọ̀kì tí ń dún ta àwa náà ń lò kò fẹ́ẹ̀lì rí. nǹkan burúkú ni fẹ́ni tí ń sógun owó fún yàn kí rúfù lè rẹ máa wá já wọ́n kọ́ ẹ̀ṣẹ̀ rẹ pé kí ló fà. Innal karima. àbí ológun owó ṣe tún jẹ pàmpé lówó pọ́blẹ́mù ti wà nù. Innal karima. Wa in tabaddala haluhu. gbogbo ń tá a máa wá lọ́ta àwọn tó fẹ́ rí wa fi pọ̀ jù báyìí lọ. Baba Salaty àwọn tó fẹ́ rí wa fi pọ̀ ẹ̀yìn àwọn dádì wa tí ó bàjẹ́ náà fi farabalẹ̀ débi tán déwù bó bá yíwọ́ láàrin wa ni ọ̀tá ó ti jẹ góò lára wa jù báyìí lọ ẹnu yìí tán wí kí wọn lè ṣe kán mọ́ wì mo sọ́nà lọ́dọ̀ bàbá torí ibi tó kù sínú láàrin wa ń bí yìí náà baba Amirul Muhajirin adamallahu hayatahu àìmọye ìgbà la gbowó oúnjẹ lọ́wọ́ yín àìmọye ìgbà adúpẹ́ tá a lè wí ẹni tí sì ń gbowó oúnjẹ lọ́wọ́ kò lè pa ní tàǹpọ̀ òun gbà rí tí kò bá kéré ò tí ì yí padà ó sì wá pa yín òun tán ó dìgbà tí yá ayé rẹ bá dópin kí sórí tó dùn lẹ́nu ẹ̀. Innal karima. àsìkò tí yà ń jẹ lọ́wọ́ náà ló ń sọ kí àwọn tí ó fi ọ́lẹ̀ pọ̀ wọ́n kò bí nǹkan fẹ́ kó àgbákò ti ẹran wọn ni. Innal karima. Wa in tabaddala haluhu. sẹ́yìn kó rí bàbá ìmáàmù bàbá wa ìmáàmù adamallahu hayatahu. ìrẹ́ ni wí kínú mi dùn. Adamallahu hayatahu. èyí ó wà láfàṣàlà àti kú ó fi lọ̀kulọ̀ lọ̀ wánu yóò sì mú lọ́lé àgbákò. Allah. òun wo bàbá ìmáàmù ń kalẹ̀ bó ló ṣe rójú mu sí. ká tún wá kú òlérí bàbá ìmáàmù oríṣẹ́ ìrùn àlùkà. Adamallahu hayatahu. tẹ bá ń gbọ́ apátápìtì apìtì pátápátá bó ló ṣe ń wò wọ́n sí. bó bá lò rí píkítọ̀ tàná wá wo tèmi ó rí tàná mẹ́. Innal karima. àwọn bàbá wa kàn change pouch ni pánẹ́lì kan náà ni wọ́n ń lò. Wa in tabaddala haluhu. ẹ́ńjìnì kan náà ní bẹ́ẹ̀ wọ́n kàn change pouch ni kéèsì lásán náà change. Innal karima. Wa in tabaddala haluhu. ó rí bàbá wa Asadul Usudi. Adamallahu hayatahu. ó sì kúnlẹ̀ o ẹlòmí ò máa rò pé interview somidopo ni ò sí máa interview somidopo sì kú àwa upgrade ẹ̀ ni. Innal karima. ọ̀hún náà upgrade application lọ́dọ̀ tiẹ̀ ojoojúmọ́ lọ́lọ́run upgrade kádàrá ìtúntò ló fi ní kulla yawmin huwa fi sha'n
gbogbo àwọn bàbá wa lẹ́yọ̀ kọ̀ọ̀kan yìí lẹ́yọ̀ kọ̀ọ̀kan bàbá wa muqaddamu salihin. adamallahu hayatahu. gbogbo yín bàbá mi tẹ́ tọ́ mi ni ọ̀dọ̀ yín láti mú mi mímọ̀ láti mú gbogbo nǹkan tá ń lò ń ta. innal karima wa itabattala haluhu yabqa wa tala zamanu karima wa ibnul azimi ibnul asalati wal wafa sayadhallu mahama kila hu azima. Adama Allahu hayatahu. Baba wa imamu Gẹ̀rẹ̀wú. Adama Allahu hayatahu. Baba wa Magaji ní Gẹ̀rẹ̀wú. Adama Allahu hayatahu. Baba wa náà ní ẹ̀gbẹ́ wọn. Baba wa Al-Bagawi. Adama Allahu hayatahu. wọ́n ti ẹ̀fẹ́ béèrè masdari wọ́n wá nínú ni masdari òun. Allah. Amirul Istiklal òmìnira nù. Yakumullah. Òmìnira nù freedom Amiru freedom. Kò ní bàjẹ́ láéláé. Amina. Bismillah yóò máa dá sí. Amina. Fakhul Qadiriyya As-Salatiyya. Bàbá oyè tẹ fún àfa ó ti fi tiwọn jù. Ìwọ tó bá ń fẹ́ oyè gidi tọ́lọ́ngún acknowledge ẹ̀ wọ́dọ̀ ṣe òlàlùkà. Wọ́n fún ọ lóyè tí gbogbo ayé ò gbọ́ ọ̀gúngún sáyẹ̀nsì. Gbogbo àwọn tí mo mọ̀ ń fáàgù pátápátá alákọ̀ọ́kọ́ ni pé gbogbo latest ẹ̀ máa bá a lọ́dọ̀ wọn. Allah. Fìlà latest aṣọ latest bàtà latest ẹlòmíì yóò sì gbọ́ nísìnyí o ìyàwó tipẹ́tipẹ́ òun náà upgrade sí latest gbogbo ọkùnrin tí ò bá mọ ìyàwó rẹ̀ upgrade kì í sọ ọkùnrin gidi. Allah. ẹ̀kọ́ ọkùnrin ìyàwó rẹ̀ náà máa lò gbàlódé gbogbo ẹbí ló papọ̀ sáàyè yìí Alhamdulillah. gbogbo ẹni bá dáńtà tí ò dánú lé òfò tí yóò ṣe ń ṣe press up lọ́wọ́ ni La ilaha illallah. yóò padà kàn yẹnyẹn tí ò ní mérí bọ́. Allah. Inú ilé kíyàn mójútó lé àtẹ̀bí gbogbo ẹni tí bá ń tọ́ ẹbí pátápátá kí gbogbo nǹkan máa dàrú wàláhì kò ní dọ́dọ̀ tiẹ̀ ọ̀nà ó máa sí fún sí ayọ̀ ó máa dé fún sí àrísìkí ó máa dé fún sí nínú tọ́lọ̀ máa fi ń sàánú ẹni òní déédéé ìwà àti àtìyàn bá kọsẹ́ bí bó bá ṣe dáa tó bẹ́ẹ̀ láyé ẹni òun náà ó ṣe máa dáa sí ẹ wò gbà títí ń yẹ yín bọ̀ Ọlọ́run ò yọ yín kó nu lísìtì. Alhamdulillah. Allah kò yọ yín kó mbẹ ń bọ́ sójú ẹ̀yin dá sí. Alhamdulillah. àyìní dàmá Ọlọ́run ní fi sákàtà yín. Amina. la ilaha illallah. Amin. kulibati mafahimul hayati wa buddilat. Kulibati mafahim. kulibati ohun yẹn kọ́ mo fẹ́. Kulibati mafahimul hayati wa buddilat. àbí ó yẹ kó sáà ti upgrade umrah sáà ti wọlé. وتغيرت في عصرنا الأشياء فالصدق جهل والوفاء سذاجة والمكر أكل والخداع ذكاء لو كان ينطق ذا الزمان لقالها أنتم علي يا مصيبة وبلاء. Ẹ̀yà mo kí o ẹ̀yà jẹ́ wa mo kílé kínní mo kílé kejì ilẹ̀kùn méjì lẹ̀sìn ń kàn lọ́wọ́ àwọn kan ti ń kan ilẹ̀kùn méje àmọ́ gẹ́gẹ́ bí ilẹ̀kùn ṣẹ̀ríà tiwa ilẹ̀kùn mẹ́rin lọ́rọ̀ ni a kàn. Hayyakumullah. ọ̀sán mẹ́rin o sì kàn dáadáa àmọ́ báyìí 2 doors lẹ́yìn sí wa. Hayyakumullah. mo kí àwọn 2 doors yín 1 door and 2 doors. kò ní bàjẹ́ láéláé. Amin. Kulibat. gbogbo nǹkan ti yí padà ká má tara wa àgbọ́yé ayé ti dégí kodò ntọ́lọ̀ ń ṣe fáwọn tàná ó lè mọ̀ ṣe é lẹ́nìí bá a bá wùwà bí àwọn tàná wọn. Allah. àṣẹ Ọlọ́run sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àṣẹ Ọlọ́run ò sì lé expiry date dèdè mírèkù tọ́lọ̀ ń pàfọ́ọ̀mù lánàá ó lè pàfọ́ọ̀mù ẹ̀ náà lẹ́nìí àwọ̀ Ọlọ́run lérí lẹ́nìí bíi tàná ni ò fi ṣe fún wa bíi tàná. ntẹ́ni sọ náà nu o ntó jẹ́ kí bàjẹ́ kárí nù àwa ayé ó dégí kodò àwa la fẹ́ máa wáìnì Ọlọ́run a fẹ́ máa sí Ọlọ́run báyìí nínú gbogbo ntọ́lọ́run sì dá pátápátá èèyàn ló ya ọ̀lẹ́jù Hayyakumullah.
gbogbo nǹkan tó kù tọ́lọ́run bá dá lójú wa lọ Ọlọ́run kan ṣẹ̀ wọ́n rọ̀ ni. Allah. kò sí tọ́lọ́run bá ṣe fún èèyàn tí ó sì àdìpele rẹ̀ fáwọn ẹranko. bàbá ń bẹ́ nu ẹranko kan tá a bá gé ọwọ́ rẹ̀ ọwọ́ mi ó sì wù lẹ́sẹ̀kẹsẹ̀. Allah. èèyàn nírú ẹ̀ ni a máa ti gé ọwọ́ rẹ̀ ó ti lọ nù kò sọ̀rọ̀ mọ́ ike ló kù kó máa retí tó bá lówó ẹ̀. Allah. ẹranko sì ń bẹ tá a bá gé ọwọ́ ẹ̀ ìmí ó sì wù. ń bẹ́ nu àwọn ẹyẹ tí ń fò lókè láti sánmọ̀ yányán láti sánmọ̀ yányán ni ó ti rí ẹja tó fẹ́ lè mú sálẹ̀ odò. Allah. àìsánmọ̀ yányán yóò sì lọ látòkè wálẹ̀ fún yóò sì yọ jáde. Kulibati mafahimul hayati wa budilat. so àwọn èèyàn akànwá overrated ni àwa ló rọrùn fọlọ́n láti delete jù Israfilu nìkan tọ́lọ̀ bá kàn túlẹ̀ fún wa a sì àgbákò Allah. láwọn tó kàn wá lókè o bá a ṣe wá ń ṣe ọlọ́run tó ta yójú rẹ̀ bò tọ́lọ̀ ń bá lóhùn ò lè bínú kó pa wá rẹ́ yóò mọ̀ fún wa láwọn sáyìn kọ̀ọ̀kan tí ó mọ̀ jà fi mọ̀ ń pé ìbínú ń bọ̀ o. Allah. àgbọ́yé ayé ti yí padà ó ti yí padà ìgbà kan rán ní kẹ ebi ò lè pa ẹkùn títí kó jẹ kókó ẹkùn tí ń jẹ kókó báyìí Hayyakumullah. ń jẹ àgbàdo tán bá lẹ́nu ẹ̀ ebi ò tó ebi ni nù ń pé ìyàn bọ mo ní spẹ́ẹ̀kì ebi bá tóbi oúnjẹ tó mọ̀ jẹun ni ó dùn lẹ́nu rẹ jù. Kulibati mafahimul hayati wa budilat. bí gbogbo ẹ ṣe wá yí padà àwa la yí padà sọ́lọ́run lọ́lọ́run náà fi yí padà sí wa. Wataghayyarati fi asrina al-ashya'u. gbogbo nǹkan ti wá yí ó ti chẹ́ǹgì bí ẹ bá kàn ṣe sùúrù pé àti wá gbọ́ Ọlọ́run ti ṣàdéhùn pé ma kana Allahu mu'azzibahum wa anta fihim. wa ma kana Allahu mu'azzibahum wa hum yastaghfirun ọ̀rọ̀ Ọlọ́run ni tó ti síìlì bí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni irú wa kọ́ mọ́ torí àwọn àdánwò táwọn àdánwò nísìn kíkìkì ìbẹ̀rẹ̀ àwọn tó ṣáájú dánwò lọ́lọ́run fi pa àwọn ẹran yẹnyẹn. Wataghayyarati fi asrina al-ashya'u fasidqu jahalun. ẹni tó bá lè sòótọ́ jù nísìn wọ́n ló gọ̀ ni eré yóò pé ni síbẹ̀ náà máa ń sòótọ́ ni ṣé wò mọ bí ṣe ń lọ ní olóbìdéètì lọ́wọ́ ni òótọ́ rẹ ti pọ̀ jù la ilaha illa. Fasidqu jahalun. ìgbà kan náà ní èyí yẹn ní olóòótọ́ ikú sípò kà olóòótọ́ ń kú síbẹ̀ nísìn wàláì olóòótọ́ ń kú síbẹ̀ lásìkò tá à ń lò lọ yìí ẹni tí bá ń pè àdéhùn wọ́n lè rí ìrò pé ṣé wò macross ilẹ̀ ni ìwò mọ́ dí ó mọ́ ni ni wọ́n kàn hélì rẹ́ǹta ó ti gbẹ̀yẹ́ nù ojú ká máa fi kọ́ọ̀lù léèkì. Allah. gbàtà bá ń wá bí àwọn ẹ̀bà òun lẹ́nu wa máa dùn. ani yukhadi'una Allaha walladhina amanu wa ma yakhda'una illa anfusahum wa ma yash'urun. àwọn èèyàn ń tán Ọlọ́run fètètè pẹ̀lú bẹ́ẹ̀ Ọlọ́run sì mọ̀ ó sì tún kájú. Allah. àmọ́ bó ṣe wá kájú yóò máa fi nǹkan kan di. gbogbo nǹkan náà fi ń pe Ọlọ́run gbà ń pé dá òjò mú òjò wá káànú máa dé nísìn ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn náà istijaba bẹ̀ lọ́lọ́run yọ kú o. wọ́n ní wọ́n fa hausa dájà tó. gbogbo ntọ́lọ̀ fi yọ náà ni kò sóòótọ́ kò sí àdéhùn ìgbà téèyàn bá ń lé nǹkan lérí rẹ̀ ó mọ̀ wú pé à ń wá tó bá tẹ̀ lọ́wọ́ tó ti yí padà oníkálukú náà má déhùn rẹ̀ sẹ́ o bó o bá tẹ̀lé Ọlọ́run níbi tó fẹ́ má retí kóhun náà tẹ̀lé wọn náà níbi tó fẹ́. wàlí mákìrù àkìlù ni wàlí xidà uzaka làwùká nàyẹ́ntìkù zazamanu lakọ́lá ha àtúmọ̀ àlàyé musibatun wàbálà ẹ bá lè bí ayé ìléèrè kọ́lọ̀ ń kàn interview rẹ̀ ń pé bó ló ṣe ráyè yìí sí pé káyé wa gbẹnu sí máìkì pé kó tiẹ̀ wá sọ̀rọ̀ pé bó ló ṣe fíìlì èsì tí ó fún Ọlọ́run ni pé. àtùmù àlàyé musibatun wàbálà lóòótọ́ ayé ní ń fàdéhùn kan yàn àmọ́ nísìnyí àwa là ń fàdéhùn kan ayé. àtùmù àlàyé musibatun wàbálà ibi tí òye àti bá náà
àti bá náà ń bẹ̀ bí òye àti bómi àti bá ń bẹ̀ ibi tí màálẹ̀ ń gbé òkùnkùn ti take over. Allah. àwọn nǹkan tán ní pé impossible ó ti possible ó ti kí ni ò possible nígbà òun ló jẹ́ pé n tó lè ó ti possible yẹn kò ségi bújú ò possible mọ́. Allah. tó bá fi mẹ́yàn tó pe rẹ̀ lọ́lọ́run pọ́lọ́run ti ń bẹ lọ́run kó wá challenge o. La ilaha illallah. ó wà láàyè kò sé possible. bá ti bá fi mẹ́yàn káwọn èèyàn ká sì tún mọ legalize yẹn pé ọkùnrin àtọkùnrin ká máa fẹ́ra wọn egun ségun bó ní ṣe ń dùn náà pálí sí pálí àwọn èèyàn gbádùn bí ẹ bá ṣe èṣù yóò sì rẹ́rí búlẹ̀ yóò sì pákéjì ẹ̀ yóò sì máa wo bí eríire bí ẹ bá ṣe bẹ́ẹ̀ ládùúgbò àwọn kọ̀tìkọ̀tì tó pọ̀ láyé yìí láyé dẹ̀mdẹ̀mú yìí. Allah. àlùbága wí wọ́n sì ń wéṣì ọmọ. Allah law kana yantiqu. ká tún wá legalize yẹn pé normal kó tún wọnú òfin ọkùnrin àtọkùnrin ká máa fẹ́ra wọn wọn legalize yẹn gbà wọn tọ́lọ̀ fi pa wọn. Allah. wàláì wọ́n ń jí ṣe ni ìyún tún wá kéré ẹnìkan bẹ̀rẹ̀ Instagram Chinese ni ó ní 34 million followers billionaire ni báyìí nísìn ọkùnrin náà báyìí nísìn obìnrin náà ń pè àmọ́ ọkùnrin ni wọ́n bí. Allah. gbogbo tí ń bẹ lára rẹ̀ pátápátá ó sì convert ẹ̀ sí tóbi. La ilaha illallah. ànàkùnmọ̀lá táwọn bá sọ fún yín yóò wọ̀nyàn lójú o gbogbo ẹ̀sìn ní kèsì fọ́lọ́kọ́mù rìfọ́bìkì ni. Allah. wọ́n dìídì ṣe sọ́jì ìhun fún ni ìgbáyà rẹ̀ wọ́n sì gbé ọmú sí kì í sọ ọmú tí ò lómi ó tún lómi. Allah law kana yantiqu. bàbá Azadu wọ́n tún rẹ́ ìbàdí fún ó yáyì ju obìnrin míì tó jẹ́ fọ́lọ́kọ́mù àtọ̀dọ̀ ọlọ́ǹgẹ́ lọ. Allah. ọkùnrin ẹgbẹ́ rẹ̀ yóò sì mọ òun pé obìnrin ló yáyì báyìí ó sì ní tóun fẹ́ nù. Allah. bàbá ìtú wa ń lo ayé lọ bẹ́ẹ̀ ọlọ́run ò sì gbọ́lá lọ́wọ́ ẹ̀ kọ́dọ̀ onílàlà sí owó. Allah. nínú àwọn atheist tí wọ́n gbà pé kò sí ti ń jọ́ lọ́hùn ló tún wà nínú ayé tá à ń lò lọ yìí. Allah. bá a ṣe ní eré upgrade eré búnà upgrade pẹ̀lú ẹ̀ méjèèjì ní gba promotion. law kana yantiqu zamanu laqalaha. nítorí wá jẹ́ kí bàjẹ́ wa kárí báwọn bàbá a padà kúrò lọ́dọ̀ ọlọ́run ni. Allah. bí ẹ bá ti sẹ́rí kúrò lọ́dọ̀ ọlọ́run gbogbo eré bú ni ó mọ̀ wùsẹ̀. sórí n tó ṣe tí ò da tó tún rò pé tó ń feel regret pé kí ló dé tó ṣe kínní ìmọ́lẹ̀ díẹ̀díẹ̀ sí wà lọ́kàn rẹ̀ ni àwọn kan ò rí o. La ilaha illallah. kẹlòmíì kan parọ́ fún yàrá yìí yóò máa tún un pé sóun náà lòun parọ́ yìí irọ́ ni wọ́n ń pa àwọn kan ń pààyàn ni. Allah. wọ́n ń pààyàn wọ́n sì rí o. mo pàdé ẹnìkan níbì kan àtẹnìkan òun àti ibì kan òun mo yọ nítorí ìdí ẹnìkan wá kọjá ẹni yéèyàn ńlá ni o ẹnìkan wá kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó wá fẹ̀gbẹ́ gbà ìfẹ̀gbẹ́gbà tó kọ̀ fẹ̀gbẹ́gbà ó ní ó ló dùn mí Nàìjíríà kọ́ la wà eléyìí ń fẹ̀gbẹ́gbà mi àwa láì wọn á dìlì tiẹ̀ nísìn. La ilaha illallah. nísìn wọn mú kó gbogbo nǹkan ló sọ o tó ní pé mi náà ń tún wò ó pé ẹ̀gbọ́n sáà ní chẹ́ǹjì ibi tí ọ̀tọ̀ ní tẹ́ ẹ bá wà onílànà alánà òun sì wọ bàtà fẹ́ nìkan mo ní kí ló dé kò ní bàtà ni wọ́n ní àwa kò yé yín ni ẹ mọ́mọ́ sí wọ bàtà fún yẹn ni wọ́n fún níbọn kókósẹ̀ ni La ilaha illallah. wọ́n wọ bàtà fún un kọ́ńkọ́ súnù. law kana yantiqu zamanu laqalaha. bàbá sọ pé ìgbà yìí rí bákan àwa la rí bákan fọlọ́run tígbà náà fi rí bákan sí wa. Allah. bàbá wa fẹ́ jẹ́ kígbà dáa bá a ṣe fẹ́ àwa náà láàkọ́kọ́ dáa nígbà ó fi wá dáa. law kana yantiqu. Dr. Olukali Sulwanu Libiladi oyè tí ń bọ̀ lọ́nà nù. zamanu laqalaha. antum alayya musibatun wa bala'un
Sheikh al-Qawafi أدام الله حياته حياته آمين لو كان ينطق ذا الزمان لقالها أنتم علي يا مصيبة وبلاء أنتم علي يا مصيبة وبلاء ntí ó wàá mú wa yọ kó nù àdánwò yìí ní ṣókí bẹ́ẹ̀ òun náà ni àwùjọ ilallah ṣe bó bá ṣe tọ́ pẹ̀lú Ọlọ́run kóun náà lè ṣe bó ṣe tọ́ pẹ̀lú rẹ̀. Allah. ó lè na ẹsẹ̀ sọ́lọ́run kó wa nagbárí sí ọ. dédé tó o bá kọ síwájú Ọlọ́run náà ni ó píríǹtì. Allah. baba Sulwanul Biladi. Adamallahu hayatahu. handsome man gbogbo àwọn èyí tó ń jáde nínú gbọ̀ngàn ẹ̀ tó wá fi ń fìtì yín sí. Hayyakumullah. ẹ̀ tó wá ń yọ̀ǹgì sí. Allah. لو كان ينطق ذا الزمان لقالها. padà sọ́dọ̀ Ọlọ́run òun ni ó jẹ́ káyé wá rí bá a ṣe fẹ́. baba wa imam. Adamallahu hayatahu. anabi Ibrahim ń bẹ pẹ̀lú Ọlọ́run. anakumula anabi Ibrahim. Alayhi salatu wassalam. ń bẹ pẹ̀lú Ọlọ́run gbogbo impossible sì ń di possible. Allah. gbogbo possible sì ń di impossible. La ilaha illallah. wọ́n ju anabi sínú náà iná sì di cool freezer. possible ló di impossible. Allah. normally tá a bá ju yẹn sínú náà iná gbọ́dọ̀ jó ni. àmọ́ tí yàrá bá ti ń bẹ pẹ̀lú Ọlọ́run gbogbo tí wọ́n lérò pé yóò sí ọ lóore Ọlọ́run sì máa dáadó fún wa báyìí. Allah. anabi Musa ń bẹ pẹ̀lú Ọlọ́run. Alayhi salatu wassalam. láàrin odò Ọlọ́run sì mú ọ̀nà gbàbẹ̀. so possible kò possible àmọ́ tọ́lọ́run bá ti ń bẹ pẹ̀lú yẹn gbogbo mustahilu pátápátá yóò sì mọ̀ ọ́rọ́. Allah. anabi Yunus kó sínú odò ẹja gbé mi kò sì jẹ́ so possible ìwọ náà wò ó so possible kọjá gbé yẹn mi ìwọ lè gbé ẹran mi kó má fàgbà kò ṣe gbogbo nta bá ti gbé mi òun lọ gbọ́dọ̀ lọ ẹja sì gbé anabi Yunus gùn Alayhi salatu wassalam. òun lọ òun sì lọ kí lójú ó rí bẹ́ẹ̀ ìdúró pẹ̀lú Ọlọ́run bí wọn náà bá dúró pẹ̀lú Ọlọ́run ó mọ bẹ láàrin ewu òní mọ bọ́lọ́run ṣe mọ gbé ọkú o Allah. wọ́n kẹ́kọ̀ọ́ tó kalẹ̀ fún Ọlọ́run bọ̀ fíìlì ẹ̀ wọ́n máa ta ọlọ́fà kò ní wọlé Allah. wọ́n máa yìnyín ń bọ̀ kò ní wọlé tó bá ti jókòó tọ́ Ọlọ́run gbogbo tó ń lékì kíákíá tó ń lékì lọ́ọ̀kan etí ìṣòkòtò rẹ náà ló ti mọ̀ bá subhana rabbika. Rabbil izzati amma yasifun. ẹ káàárọ̀ ẹ káàsùn ẹ káalẹ́ gbogbo tẹ́ bá ti ń gbọ́ mi orúkọ tèmi ni Sheikh Ọláyínká tí mo jẹ́ aláṣẹ àpàṣẹ olùdarí Autosnap photography. Mo fi àsìkò yìí mo fi ń rọ gbogbo ẹ̀yin brother mi sister mi àti gbọ̀nyẹ́jú tó ń wò mí kíkẹ́ ìjọ tó lọ́kẹ́ bá subscribe sí Autosnap photography TV channel ní YouTube. Àwọn abẹ́rẹ́ tí máa rí àwọn Islamic lecture tẹ́ tí máa rí ìwò tẹ́ máa kọ́gbọ́n bíbẹ̀ tẹ́ máa rádùn àti tẹ́ máa gbélé ayé tẹ́ máa rí bẹ́ẹ̀ bá mi subscribe sí Autosnap photography TV channel ní YouTube wa.